Sinima tuntun fọ̀rọ̀ sínú. Calignosity life story. A movie from the stable of Maclot Films Nigeria Limited. Ó buragada buyọ̀ buragada gbà. Kọ́sàt Balógun Madam Ṣàjẹgbé titun dé. Tọ́gìrì làgìrì ọ̀làgìrì kàkà. Sinima titun fọ̀rọ̀ sínú. Ẹ ti wo sinima eléyìí yàtọ̀ gédéǹgbé. Maclot Films ló gbé jáde. Fọ̀rọ̀ sínú. Ọ̀rọ̀ dojúrú pátápátá ó di so inú ẹ̀kọ́ alánú fáwọn ògiri àlàpà. Ojú Ibrahim Chata pọ̀ kókó kí ló dé? Àdúrà Kẹ́mi Àfọlábí, ẹkún Kẹ́mi Àfọlábí, ó dẹ́kun gbọ̀nàgàdà ó dọ̀rùn bọ̀. Ṣé ìbejì lọ́dún ládé Adékọ́lá àbákúdà yá? Iná lábẹ́ òrùlé káàsà. Wọ́n fi gbogbo ẹ̀rú wa lójú nínú sinimá tuntun fọ̀rọ̀ sínú. Ó ṣókùnkùn full of suspense. Total blackout. Irú èyí ò ṣẹlẹ̀ rí nínú sinimá. Madam Ṣàjẹ́ ṣe lé yóò gbóná rìtìrìtì. Fire to fire iná tẹ̀rakúta. Sinimá tuntun fọ̀rọ̀ sínú gbóná bí àpáàrà. Ẹ ti ń wo sinimá ilé yìí fi gbogbo ara yàtọ̀. Tọkùnrin tóbìnrin ẹ̀rà kẹ́ẹ̀wọ́ kẹ́ẹ̀gbà. Sinimá tuntun fọ̀rọ̀ sínú. As produced by Fawzat Balogun Madam Ṣàjẹ́. Directed by Dele Mati. Supported by Afeez Balogun. Starring Ọdúnladé Adékọ́lá. Madam Ṣàjẹ́. Ibrahim Chata. Kẹ́mi Àfọlábí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tuntun fọ̀rọ̀ sínú. Madam Ṣàjẹ́ ló ní kẹ́ẹ̀gbà kẹ́ẹ̀tọ̀ wò. Ó dùn yùngbàyùngbà tó mi àlàgbà. Ẹ máa rà ó.